أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba olóore ọ̀fẹ́ ọba láàánú jùlọ, ọba náà tí ó wù nínú àánú rẹ̀ tó tún ní kí èmi àti ẹ̀yin ká máa ṣẹ̀mí títí di àkókò yìí. A dúpẹ́ fún àmọ́ lóore. Lẹ́yìn náà a wá sí àsàlátù fún káríọlá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé wọn àti àwọn sàhábà wọn àtàwọn tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn ní tòótọ́ títí di ọjọ́ gbéǹde alkiyama. Ohun tí a máa fi bára wa sọ̀rọ̀ ní èní òun náà ni aburú irọ́ pípa. Tí a bá wọnú al-Qur'an, ọ̀kẹ́ àìmọye ààyè ni Ọlọ́run ọba ti ká lára rẹ̀ ló ti gégùn fún àwọn tó bá jẹ́ òpùrọ́. Ṣùgbọ́n àyà tá a gbà wọlé lé ní òun náà ni Suratul Hajj orí 22 ẹsẹ̀ 29. Fajtanibu rijsa minal awsani wajtanibu qawla zur. Ẹ takété sí ìwà ìbọ̀rìṣà, bẹ́ẹ̀ náà sì ni kí ẹ fi gbogbo àwọn ìwà tó bá jẹ́ ìwà irọ́ sílẹ̀. Tí a bá wò tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ láwùjọ, àwọn nǹkan tó máa kọ́kọ́ wá sí ọkàn mẹ́ẹ̀dé ènìyàn òun ni wípé èèyàn á máa parọ́ bóyá nítorí ó ń bẹ̀rù ìyà tí wọ́n á fi jẹ. Ẹlẹ́ẹ̀kejì, tàbí kó já sí wípé ó fẹ́ rí ọmọlàkejì jẹ. Tàbí ẹlẹ́ẹ̀kẹta, láti lè jẹ́ wípé ó fẹ́ gba ìbùkún yálà lọ́wọ́ olórí tàbí àwọn tó bá jù ú lọ. Àwùjọ mùsùlùmí dàrú lénìí nítorí wípé gbogbo wa láti dáwọ́ bọ òdodo mọ́lẹ̀ yálà níbi àwọn ìwé ẹ̀sìn àbí èyí tí àwọn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fún wa. Màá fún wa ní àwọn àrọ́bá káríọlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n tẹ̀lé àwọn àyà tí mo kà yìí nípa wípé kẹ́ lè fi irọ́ sílẹ̀ pàápàá jùlọ nínú oṣù Ramadan yìí. Ká gba àwẹ̀ ó kọjá wípé ká kàn kẹ́nu ró, nítorí pé ní gbódógé èdè ohun tí a mọ̀ sí àwẹ̀ gbígbà òun náà ni imtina anil akli wa shurb, kí ẹ kẹ́nu ró nínú jíjẹ àti mímu, wa jami'u muftirat àti gbogbo àwọn ohun tí ẹnu tó máa ń gba ẹnu wọlé fi jami'il ayyami fi shahr Ramadan, ní gbogbo ọjọ́ tó wà ní oṣù Ramadan, ìyẹn ní gbódógé èdè. Ṣùgbọ́n tó bá ti di alálàyé ohun tá a mọ̀ sí àwẹ̀ òun ni pé gbogbo àwọn ìwà bàjẹ́ ẹ gbọ́dọ̀ kóra kúrò nínú eléyìí náà. Káríọlá Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa nínú hadith tí Abu Hurairah gbà wá wípé man lam yada' qawla zur, ẹnikẹ́ni tí ò bá fi ọ̀rọ̀ asán sílẹ̀ wala amala bi àti àwọn sẹ́ rẹ̀ falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu. Ebi panu rẹ̀ bóyá jíjẹ àbí mímu ni kò ní ìkankan sí níwájú Ọlọ́run ọba. Káwa náà wá wò ká ti gbàwẹ̀ látàárọ̀ títí dìrọ̀lẹ́ kẹ́nìkan wá sọ fún wa pé asán bá ń ta ló já sí, torí pé kí ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan bẹ tó ti da iṣẹ́ yìí nù níwájú Ọlọ́run ọba. Lẹ́yìn náà tẹ́ ẹ bá wá tún lọ wò láwùjọ lénìí gbogbo wa là ń pariwo nǹkan ò dáa, àwọn olórí wa ń rẹ́ wa jẹ. Tá a bá lọ wò láti lẹ̀ ohun tó ń fa òun náà ni irọ́ pípa. Ọkọ sọ òdodo fún ìyàwó ẹ̀ nínú ilé, bàbá ò sọ òdodo fọ́mọ. Ẹni tó sọ fún lénìí wípé ẹni tó ń bọ̀ yẹn tó bá ti dé sọ fún pé mi sínú ilé, ọmọ sì mọ̀ kó wà nínú ilé. Ọmọ á sọ bẹ́ẹ̀ nítorí pé ó ń bẹ̀rù ìyà tó fẹ́ fi jẹ. Ọmọ ń sọ irúkọ àwọn nǹkan báyìí nítorí pé ó mọ̀ pé wọ́n ni bàbá àwọn tóun ò bá sọ bẹ́ẹ̀ ó lè má fún òun lóúnjẹ. Tó bá wá dàgbà síwé eléyìí á wá wò wípé ohun tó dáa ni wípé téèyàn bá rí nǹkan kí èèyàn sọ pé èèyàn ò rí, á sọ gẹ́gẹ́ bí ìwà bàjẹ́. Láyé míì káríọlá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún wa wípé ala unabbi'ukum bi akbar kaba'ir, èmi á fún yín nírò nípa àwọn ẹ̀ṣẹ̀ tó ńlá lájú. Wọ́n kunna bala ya Rasulullah, ìdẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba fún wa nírò. Àwa ṣetán láti gbọ́ àwọn ohun tó fẹ́ sọ yìí. Al-ishraku billah, alákọ̀ọ́kọ́ òun ni wípé kẹ́ máa bá Ọlọ́run ọba wórogún. Ìbá Ọlọ́run ọba wórogún yìí ó kọjá pé mo ní nǹkan ní kọ̀rọ̀ yàrá tí mo ń tako sí. Tó o bá ti ń gbé gbàgbọ́ ẹ̀ fún nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run ọba, ó ti ń bá Ọlọ́run ọba wórogún nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì al-uququl walidain, ìṣe
tó bá ti sojúṣe ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ sí àwọn òbí rẹ̀ tó bá ti kọ̀ láti ṣe ojúṣe sí àwọn òbí rẹ̀ méjèèjì. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta wakana mutaki'an fajalas fakol ala wa qawlu zur wa shahadatu sur. wọ́n ní ànábì tó jókòó sára lọ́jọ́ náà lọ́hùn ànábì wá jókòó dáadáa wípé ọ̀rọ̀ tí mo ń sọ fún yín kò wò kéré ni mo wá sọ fún yín lónìí ala wa qawlu zur wa shahadatu sur. kódà ẹ tún gbọdọ̀ fi ìwà bàjẹ́ náà sílẹ̀ àti ìjẹ́rìí èké ala wa qawlu zur wa shahadatu sur. ànábì tún tẹnumọ́ lọ́jọ́ náà lọ́hùn pé ìwà èké àti ìjẹ́rìí irọ́ ẹ tún gbọdọ̀ fi sílẹ̀ famazala yukọlu hatta kurt la yeskut. kódà lọ́jọ́ náà lọ́hùn gbogbo àlàń wo bíi pé ànábì ò ní dákẹ́ mọ́ kẹ́ ẹ lè mọ pàtàkì ohun tí káríọlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní í ṣe pẹ̀lú pé irọ́ pípa kò sí nínú ìwà tẹ́yẹ kárí ní ọwọ́ mùsùlùmí. láàyè míì káríọlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní inna sidqo wọ́n ní sẹ́yẹ ródodo tumanina a máa fi yín lọ́kàn balẹ̀ wal kadhiba ṣùgbọ́n irọ́ riba a máa ṣe ní iyèméjì ni. gbogbo àná làmọ̀ tí yẹn bá ń sòdodo àyàfi tó bá di wípé irọ́ náà ti di ìwà àyàn lábẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ṣùgbọ́n tó bá ń sòdodo tó bá ń parọ́ wàá máa wò pé ohun tí mo sọ yìí bẹ́ẹ̀ kọ́ lórí. ní ìtẹ̀síwájú azat khalifatul masih khalifa ẹlẹ́ẹ̀karùn-ún ayadallahu ta'ala bin nasir aziz nínú wáàsí jímọ̀ wọn tí wọ́n ṣe ní ọjọ́ 19 oṣù kejì ọdún 2016 wọ́n ní pé ọlọ́run ọba tìká lára rẹ̀ òun ló ti fi irọ́ àti ìwà ìbọ̀rìṣà ló fi papọ̀. wọ́n ní torí pé kí ni kí a lọ wọ àyà tí mo kà síwájú yẹn ní suratul hajj waqtanibu rijsa minal awsan waqtanibu qawla zur wípé ẹ jìnnà sí àwọn ìwà ẹbọ ṣíṣe kẹ́ ẹ sì jìnnà sí àwọn ìwà irọ́. wọ́n ní gẹ́gẹ́ bí wípé bí èèyàn tó jẹ́ òmùgọ̀ bó ṣe ń fi ọlọ́run ọba sílẹ̀ tó wá ń lọ síbi ẹ̀sìn ìbọ̀rìṣà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tó ń fi òdodo sílẹ̀ náà tóun náà wá ń lọ síbi irọ́ pípa. wọ́n ní wípé àwọn eléyìí ẹ̀rí wọn nítorí pé kí ni wọ́n á máa wá báwo ni àwọn ti fẹ́ là kúrò nínú aburú lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí nípa ẹbọ ṣíṣe. bẹ́ẹ̀ náà sì ni wọ́n á rò pé ìtọ́sọ́nà àwọn ò lè rí àyàfi táwọn bá parọ́. wọ́n wá fún wa ní ọ̀rọ̀ azati Muhammad alayhi salatu wasalam wípé kò sí ohun tó burú jù ju irọ́ pípa lọ nílé ayé yìí. wọ́n ní pé àwọn èèyàn sábà máa ń sọ wípé ṣé báwọn tó ń sòdodo tó bá ti sòdodo wọ́n á fìyà jẹ láyé. ṣùgbọ́n àwọn máa ń sọ gbangba wípé lénìí àwọn ti lọ sí ilé ìgbẹ́jọ́ ó kéré tán lọ́nà 7 táwọn sì ti sọ òdodo tó sì jẹ́ pé òdodo yìí ló kó àwọn yọ pé àwọn ò ní gbarú eléyìí wípé tó bá parọ́ àwọn èèyàn ní fìyà jẹ. ṣùgbọ́n tó bá dúró ti òdodo pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba náà á dúró tì í. azar khalifatul masih ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ẹ gbìyànjú láti jìnnà sí irọ́ torí pé irọ́ jẹ́ kan nínú àwọn àrùn tó lè ba ìdàgbàsókè tẹ̀mí yín jẹ́. wọ́n ní bẹ́ẹ̀ náà sì ni ìbọ̀rìṣà tàbí ìgbé ọkàn lé nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ó jẹ́ kan nínú àwọn agbára tó já sí wípé ó lè mú yín jìnnà sí ọlọ́run ọba. wọ́n ní pé tẹ́ ẹ bá ń ṣe irú eléyìí ẹ lè ráwọn èèyàn wọ́n á lè máa sọ fún yín pé nítorí ohun tó ń ṣe yìí náà ló fi rí bó ṣe rí yìí nígbà tó lè pa ló lo ìjú orí ọ̀rọ̀ lé ayé kójọ. ṣùgbọ́n tẹ́ ẹ bá tẹ̀lé tọ́lọ́run ọba àti súnà káríọlá Muhammad sallallahu alayhi wa sallam ìgbà yìí gangan lẹ tó lè di ọlọ́run ọba. wọ́n ní wàyí o ohun tó tún lè dáàjù fún yín òun ni wípé ẹ lọ wo àwọn òjíṣẹ́ tá a ti rán síwájú títí dórí káríọlá Muhammad sallallahu alayhi wa sallam akọ́mọ̀nà kan tẹ́ ẹ lè mọ̀mọ̀ wọn òun náà ni wípé wọ́n jẹ́ olùpáyà ọlọ́run ọba nípa wípé wọ́n ti gbé láàrin yín ẹ mọ̀ wọ́n láti kékeré títí tí wọ́n fi dàgbà ẹ sì rí àpẹẹrẹ irọ́ kankan ní ara wọn. tẹ́ ẹ bá wá lọ wò ó láyé lénìí ohun tá a tún lè sọ òun náà ni wípé a ti mú lọ́lọ́kùnkúndùn èmi ń parọ́ láti lé mo fi kọ́ ọmọ mi ọmọ tiẹ̀ ń parọ́ ọ̀wọ́ náà fi kẹ́nìkejì ẹnìkẹta náà ń ṣe bẹ́ẹ̀ àwa pàdé níta àwa bẹ̀rẹ̀ ìwà bàjẹ́ torí pé a ti kọ̀ láti sọ fún wọn wípé irọ́ tẹ́ ń pa yìí ó jìnnà sí ẹ̀kọ́ ọlọ́run ọba àti súnà káríọlá Muhammad sallallahu alayhi wa sallam. ní ìparí nínú ìwé azati Muhammad alayhi wa sallam tí wọ́n pè ní nuhul Qur'an wọ́n ní laqad nuhina al-Qur'an al-karim al-kadhibin pé dájúdájú ọlọ́run ọba ó ti gégùn fún àwọn tó jẹ́ òpùrọ́ nínú ìwé rẹ̀. wọ́n ní kí ìṣẹ̀lẹ̀ lásán an-nahyu anil kadhib bẹ́ẹ̀ ni ó tún sọ fún wa wípé ká jìnnà sí gbogbo ohun tó jẹ́ irọ́ bal qad nadaha ba'dahum musahibatul kadhibin kódà gan pẹ̀lú ó tún sọ fún wa pé a gbọ́dọ̀ mú àwọn tó jẹ́ òpùrọ́ ní ọ̀rẹ́ wa adma ittikhadhum awliya kẹ́ ẹ mú wọn ní ọ̀rẹ́ múlẹ̀. wọ́n á sọ fún wa pé wànúzà bí taqwallah àwọn wọ́n gbà wá ní ìyànjú káyọ̀ pé kí ni a ní ìpáyà ọlọ́run ọba wa suhbatu sadiqin ká sì jẹ́ pé àwọn tá a mú lọ́rẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ múlẹ̀ kó jẹ́ àwọn olódodo. ìgbà tá a bá ṣe eléyìí tèmi jẹ́ olódodo nínú ilé mi ìwọ jẹ́ olódodo nínú ilé rẹ ẹnìkẹta náà jẹ́ bẹ́ẹ̀ àwa pàdé láwùjọ ìgbà yìí gangan la tó lè kojú làásìgbò tó ń da ayé láàmú a lè sọ gbogbo ohun tó jẹ́ òdodo nípa ìwé ẹ̀sìn oníkálùkù
kò sẹ́sìn kan tó fọwọ́ sí irọ́ pípa àyàfi tá a bá wá wọn ta fẹ́ jẹ kọ́lọ́ba kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa èyí tá a gbọ́ ní èní kọ́lọ́ba kọ́ mọ́ pé ní ìbàlẹ́jọ́ aburú fún wa kọ́lọ́ba kọ́ mọ́ sí wa nígbà tó tọ́ wa sọ́nà tán rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.